gbogbo ọmọ Odùduwà nílé lóko lájò lẹ́yìn òdì níbi tẹ́ láǹfààní àti gbọ́ wa ó lọ ó ṣiṣẹ́ náà 4 minutes mo fẹ́ ṣe so bàbá Májàsọ́lá olóyè Sunday Igboho a ti wà ní Kútọ̀nù báyìí àwọn ọmọ Benin táwa ní Kútọ̀nù àti wà Kútọ̀nù báyìí àwọn níwájú àbílẹ̀ ẹjọ́ ńlá nítorí fẹ́ dájọ́ bàbá ní tribunal Kútọ̀nù bẹ̀ láwà báyìí gbogbo akọ́kọ́tà àwọn ọmọ Yorùbá ó dà ní ẹni bọ́ yẹ pọ̀ sí so lórí ètò Yorùbá Nation wa bàbá mi Ọláyọmí Kòsì à ń pè yín ẹgbẹ́ nọ́mbà à ń pè yín ẹgbẹ́ fóònù bá Ismaila Ṣọ̀gbó iṣẹ́ tí gbogbo lé rán mi mo jẹ́ o ibẹ̀ la wà báyìí bàbá wà lálàáfíà ṣùgbọ́n wọn ò tí ì dá ẹjọ́ tó a ṣì wá ń bí ẹ̀yìn bá ṣe pọ̀ tó láìpẹ́ direct ní ẹ. láti fún ẹ ṣeun gan ẹ kú ìfọmọnìyàn ṣe bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín fún àfikún yín lọ́tún àti lósì pẹ̀lú àwọn wàhálà tí ẹ̀ ń ṣe pẹ̀lú wa a dúpẹ́ lọ́wọ́ yín ṣé bí ẹ ní àwọn èèyàn wa tí wọ́n dúró lọ́sọ̀rọ̀ àti wá gbọ́ àwọn ẹ̀yìn tí ń sọ orú náà sí àdìsẹ́kẹ́ ẹ̀dákẹ́ bàbá wa lálàáfíà ara bàbá wa lálàáfíà ara wọ́n wà níbi tó wọ́n wà nínú ìgbádùn wọn àní wọn tí ì lọ sí Jámánì o wọ́n sì wà lórí ilẹ̀ ìjọba. ta ló ní anthem Nàìjíríà ló kọ́ lọ́wọ́ lọ́rùn ẹ̀rí àní sàárẹ̀ o ọkàn wa balẹ̀ léèrè wàá ti jẹ adúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀yin tí a lókè ní òkè náà ẹ bá wa gbàdúrà. Oòduà ń gbògbè wá o ọ̀làlẹ̀ ń gbògbè wá o ilé ọ̀pá ọ̀làlẹ̀ wá o ọlọ́wọ́ bá wà fúnlẹ̀ wá orílẹ̀ èdè wa kàgbéga 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 kàyèrè ìgbàgbọ́ wa ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ọmọ Oòduà dìde bọ́ sí kò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ Oòduà adúláwọ̀. Yorùbá Nation now. Yorùbá Nation now. No going back. Yorùbá no going back. Yorùbá Nation ló ti wà pọ̀.